ògo ìran Muhammadu ọmọ Buhari Muhammadu wọn fún. Gbogbo bí tó bá ti wá gbọ́ Buhari wà bójú ẹ̀yìn nítorí pé kí ni wọ́n gbà former president ni Muhammadu ó ṣe dáadáa kò ṣe dáadáa yín ó kàn wá o. Ní tó ṣe pàtàkì ni pé kọ́kọ́rọ́ ògo ìran wọn Muhammadu Buhari wọn fún. Kọ́kọ́rọ́ ògo ìran gbogbo ìdílé Ọ̀ṣọ́fà Samuel Bíléwù wọn fún. Àwọn ọmọ ń jẹ́nu ògo ni àwọn kọ́ ló ní o. Mọ̀ ń sọ tọkàn kí ló ń ṣe àwọn kọ́ ló ní. Kọ́kọ́rọ́ ògo ìran Orímọládé Mósè wọn fún. Mósè Orímọládé kọ́kọ́rọ́ ògo ìran wọn ò ní wọn fún. Tá a bá ń lọ lónìí tá a bẹ́ nìkan tó ń pè ní Orímọládé á bójú wẹ̀yìn. Ẹni tó bá curious gan a sọ pé ṣé òótọ́ mọ́ Mósè Orímọládé ni a ní àti wọn kọ́ ọ̀tọ̀ ní tèmi. Bẹ́ẹ̀ ni ìdílé yẹn mo ti wá ní wákàtí tó sọ pé ìdílé yẹn mo ti wá ọ̀wọ̀ kan ti dé sára ẹ̀ nítorí pé kọ́kọ́rọ́ ògo ìran rẹ ti ṣiṣẹ́. Kí Goodluck Jonathan tó dé kò sẹ́ńtì mọ́ Goodluck Jonathan àgbà kọ́kọ́rọ́ ògo ìran rẹ̀ àfilé lọ́wọ́ níbikíbi tó bá ti wá ń gbé. Goodluck Jonathan wà bójú ẹgbẹ́ do you belong to Jonathan? Kọ́kọ́rọ́ ògo ìran Ọbásanjọ́ ní gbogbo ilé wọn ló wù kì í ṣe nídìílé ẹnìkan ní gbogbo Òwu ní gbogbo Abẹ́òkúta ọ̀dọ̀ rẹ̀ ní kọ́kọ́rọ́ ògo ìran wọn wà ó tún jà rẹ̀ lẹ́ẹ̀mejì àkọ́kọ́rọ́ ògo ìran wọn òun ni wọ́n fi lé lọ́wọ́ kọ́kọ́rọ́ ògo ìran tiẹ̀ ta wọ́n fún. Káwọ́ ẹlẹ́ gbọ́dọ̀ sàn òní ni ká gbà fún ọ wọn ì tí ì fún ọ tí wọn bá ti fún ọ bó o ṣe ń bọ̀ gbogbo àdúgbò yóò ti mọ̀ kó ń bọ̀. Kí Sanwó-Olú tó di gọ́vnà ó ti lówó lọ́wọ́ ṣùgbọ́n kọ́kọ́rọ́ ògo ìran wọn ò sí lọ́wọ́ ẹ̀. Nígbà wọn gba kọ́kọ́rọ́ ògo rẹ̀ lọ́wọ́ ó di Sanwó-Olú sanwó Èkó. Ẹ̀rẹ̀ sì ń gbé pọ́ṣẹ̀tì ẹ̀ káàkiri kọ́kọ́rọ́ ògo ìran wọn òun ni wọ́n fi lé lọ́wọ́. Tinubu bẹ́ẹ̀ tiẹ̀ sọ pé ọmọ Ọ̀rágbìjí ni òun náà bínú ṣùgbọ́n bí gbogbo Tinubu ṣe lágbára tó láyé kọ́kọ́rọ́ ògo ìran gbogbo Tinubu Alhaji Abibati Mọ́gàjí ó ti fi lé Tinubu lọ́wọ́ Bọ́lá Ahmed kọ́kọ́rọ́ ògo ìran rẹ̀ dà. Kọ́kọ́rọ́ ògo ìran rẹ̀ dà. Kọ́kọ́rọ́ ògo ìran rẹ̀ ṣé ọmọ mi tó wà? Hello. Ó ń rìn káàkiri nínú afẹ́fẹ́. Kò sẹ́ni tó ṣì jagbà nù mí torí tá a bá ti jagbà tá a ti fi rí ọ lọ́wọ́ everybody tó bá ti rán wọn máa rántí. Ṣẹ́ńkì tí wàá sọ èyí tó wá burú jù ń bẹ̀ fún ẹ ní wákàtí kan náà tí kọ́kọ́rọ́ ògo ìran ẹ bá ti balẹ̀ ẹ tí wọ́n ti fi rí ẹ lọ́wọ́ wọn ò ní fòye kankan pè é mọ́ ò ní máa jẹ́ prophet doctor chief honourable ò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́. People will call you by your initials because you no longer belong to the category of people who they will use appellation. Gbọ́ pé wọ́n pe Jonathan ní Mr. Rí wọn ni Goodluck Jonathan Muhammadu Buhari Aliko Dangote Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Michael Adenuga Barack Obama Donald Trump Joe Biden Elon Musk. They call them by their initials because kọ́kọ́rọ́ ògo ìran wọn ti bá wọn lọ́wọ́. Anytime they mention that name, people will turn around. They want to look at them. Why? Because àwọn ni ambassador ìran wọn. Kọ́kọ́rọ́ ògo ìran rẹ̀ dà.